Pẹ̀lú àṣẹ bàbá wa kábíyèsí Mr. DJ, I need to review here. DJ, I need to review. Ó wá rán kábíyèsí sí wa wípé kó bá wa dá èdè àti àṣà Yorùbá padà. Kábíyèsí kì í ṣe pé kò sí ohun tẹ́ fẹ́ fowó ṣe, ṣùgbọ́n ọ̀nìrìṣà wọn ń náwó lójoojúmọ́
lórí bí èdè àti àṣà Yorùbá ò ṣe gbọdọ̀ parẹ́. Ìṣe wa, àṣà wa, ìran wa, èdè wa, ìmúra wa, ìtọ́jú wa. Àwọn kan wà tó bá rà wá tá à ń sọ Yorùbá, wọ́n á ló lóòṣà ni wá. Ọ̀pọ̀ àti ẹ̀sọ́ pé àgbọ́ Gẹ̀ẹ́sì wọ́n náà lọ ilé ìwé. Àwa sì gbọ́ Gẹ̀ẹ́sì dáadáa. Ṣùgbọ́n nítorí pé Yorùbá ni mí, Yorùbá lè ràn wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n bá pé Yorùbá fanákúlà mo lè fọ́ gèlè lẹ̀ kí n lọ. Nítorí pé ìran àwọn bàbá ńlá tó bí mi lọ́mọ. Ìgbóró ni mi ọmọ tẹ́ni wíjọ́. Ìwóró inú ẹ̀ ló wà lọ́wọ́. Yorùbá ló làṣà, ló níṣe, ló nìran, ló lẹ́wà, ló ní gbogbo ohun tó dára. Kábíyèsí Ọ̀nìrìṣà ẹ ṣé. Gbogbo ìran Yorùbá títí ayé láàmà dúpẹ́ lọ́wọ́ yóò. Ṣùgbọ́n kinní kan tẹ̀mí mọ̀ tó jẹ́ bí àwámárìdì òun ni wípé ohun Elédùmarè ló wá rán Oòduà padà sí wa. Kábíyèsí Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Ó torí aláṣejù forí gbóná. Ẹ bá ṣe kábíyèsí forí adé. Kábíyèsí o. Màámi Àṣàbí, ó dàbí ìpáwọn èèyàn mọ iye tí kábíyèsí ń ná. Ṣàṣà ẹ̀dá ló máa náwó sí èdè àtàṣà Yorùbá kó lọ́rùn o. Láti sọ wípé èdè àti àṣà wa ò gbọdọ̀ parun, kò gbọdọ̀ parẹ́. Kábíyèsí àwọn aláṣepọ̀ á bá yín ṣe. Bẹ́ẹ̀ tí wọ́n ń gbìyànjú lórí èdè àtàṣà wa. Bọ́mọ bá sọ Yorùbá, wá ní kọ́ lọ wú òkú náà wá ta, wá tó sọ bàdákúlà kí wọ́n fi nà án. Kábíyèsí èdè Yorùbá ó wá di nǹkan wọn tọmọ aráyé ń kàn lákòókò. Bọ́mọ wọn bá sọ Gẹ̀ẹ́sì tí ò yanrantí, wá dáwọ́ bojú wọlé. Ṣùgbọ́n tọmọ wọn bá sọ Yorùbá tó fojú kòjó, wọ́n á máa wá fìbàjẹ́ ṣayọ̀, wọ́n á máa gbé yẹn káàkiri. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n. Èdè Yorùbá ń parẹ́ inú yín sì ń dùn. Kábíyèsí ẹ ṣé, ẹ kú ìtọ́jú èdè àtàṣà wọn. Àwọn aláṣepọ̀ á bá yín ṣe. Ọmọ kan mo tiẹ̀ lọ kí wọ́n jọ̀kan ló ní wọ́n kọ́ wọn lówe Yorùbá. Bẹ́ẹ̀ni. Ló bá bẹ̀rẹ̀, ó ní èkíní, ó ní àrí ajá músolókun. Bẹ́ẹ̀ni. Ó ní èkejì, ó ní dánwò ló bí ìyá Àkúrẹ́. Ó ní ẹ̀kẹta, iwájú ni màmá Èkìtì ré sí. Ẹ̀ta la wá rí bá wí. Àwọn tíṣà wọn. Nígbà tá a béèrè lọ́wọ́ bàbá wọn pé kí ni ìtumọ̀ pàkájà tó ní when somebody hang you. Kábíyèsí nǹkan ti bàjẹ́ jìnnà, ṣùgbọ́n apá ò ní kún yín. Elédùmarè àwọn kábíyèsí o. A fẹ́ fi ohun gbogbo lé àwọn adájọ́ wa lọ́wọ́. Ẹ̀sà ibi tí mo gbàdé bí dì gan, ẹ má bínú wa ti ní nọ́ọ̀sì ọ̀bọ̀, wọn gbọ́dọ̀ ṣàlàyé. Ṣé mo kí èèyàn tó gba Lagos, kó wá gba Ògùn, kó ṣẹ̀ wá gba Ọ̀yọ́ state, débi pé ó máa ní Ọ̀ṣun. Kẹ́ ẹ wojú àwọn judges dáadáa, àwọn ni wọ́n dájọ́ kèé ṣe èmi o. Àwọn lánàá ló ká dájọ́ o. Mr. DJ ní sùúrù àyè má kókó sí wa lápò. Ọláyínká Ìbíkúnlé. Adéjọkẹ́ lè rí ṣe ẹwà ẹ̀dẹ̀ lé o. Yínká Sàlámù ló jẹ́. Àwọn lánàá ṣé ẹ ti rí wọn lápá báyìí. Àti olóyè. Àwọn ni ó dájọ́. All right, wọ́n máa announce gbogbo winner ní different categories. A ní best costume. Máa rìn lóyún àwọn èèyàn tí Ọ̀nìrìṣà kó bá wọn ṣiṣẹ́. Ṣé o bá tiẹ̀ rí ogun máa dára ìsìn mi? Kí ló dé? Màá ju fóònù mi dànù. Nítorí tí n bá ju iPhone. Gbogbo ọjọ́ ajé lèmi máa ń pè wọ́n. Máa pè wọ́n lọ́jọ́ ajé, àṣírí yẹn ni àṣírí ni o. Lọ́jọ́ ajé. Monday kéèyàn wá pè wọ́n kéèyàn ní ìyálájé ẹ̀ ló. Mo kí yín o, kò wáyọrin fowó sí. Adé ògúngún níṣọ oníṣọ ọ̀pọ̀jì. Onílé káyà káyó. Ó má jẹ sọ sí kábíyèsí. Má jẹ sọ sí kábíyèsí. All right, now we'll be handing over to the judges. Yeah. Kẹ́yìn náà kẹ́ lè bá wa ṣe ìjọba, tẹ́ bá wa ṣèjọba ìlú ìnáwó máa wà òkè máa dà. Ìgbà tí àwọn bàbá wa Babangida, gbogbo àwọn tó jẹ́ àwọn olórílẹ̀-èdè wa, ẹ̀wọ̀n èèyàn, gbogbo ẹ̀yin youth ẹgbẹ́ wọn sóbì yín lẹ́nu. Kẹ́yìn náà mọ̀ pé ìlú yín ni. Gbogbo ibikíbi tẹ́ bá wà, ẹ gbé ìlú yín lárugẹ, ẹ lè gbé èdè wa lárugẹ, ẹ gbé ẹ̀sìn wa lárugẹ. Ní agbára Elédùmarè, gbogbo wa la máa ṣoríire.
má máa bú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Bí àbáwọ̀ ọ̀rí ṣe sọ, eléyìí ò ṣe dá, tóun ò ṣe dá, eléyìí ò ṣe, èwo ló wá fẹ́ ṣe dá? Tí gbogbo wa náà bá support as youth, ìlú náà máa tún dáa jù báyìí lọ. Ẹ má láwọn kò ṣe dá. Tí gbogbo wa bá sọ̀rọ̀ sókè, ìlú yìí máa dáa jù báyìí lọ. Báwo ni olóṣù ní ọlọ́jọ́ tó wà fetish? Ẹ bá rí nǹkan tí àbá wa rí jẹ́, kò sí nǹkan tó wà ní kọ̀kọ̀. Everything lè lọ èyí ká. Everybody máa ń wá, tẹ̀lé máa ń gbé kámẹ́rà sí. Kò sí nǹkan kọ̀kọ̀ ní nǹkan tí àbá wa ò ní ṣe. Tẹ bá rí, tẹ bá wò, ẹ rí i pé nǹkan tá à ń ṣe ìṣẹ̀ṣe ni, kì í ṣe nǹkan tó jẹ́ pé ìkọ̀kọ̀ ni. Nǹkan tó bá ti jẹ́ nǹkan kọ̀kọ̀, kì í ṣe nǹkan tó níyì rárá, kì í ṣe nǹkan tó Elédùmarè nífẹ̀ẹ́ sí. Gbogbo nǹkan tá à ń ṣe ìmọ́lẹ̀ ni. Ìmọ́lẹ̀ yẹn lè ní ó ti wá dé sórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àbáwọ̀ ní ṣe sọ pé gbogbo ẹ̀yin youth pàápàá